Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti màmá tí ẹ̀ ń gbọ́ mi nínú ilé. Mo kí yín kú àbọ̀ sí ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa ti ọ̀sẹ̀ yìí. Fún gbogbo àwa ilé ìjọ Ọlọ́run tí à ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò tí gbogbo ayé ń lò bí ìjọ onítẹ̀bọmi jákèjádò àgbáyé. Orí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí òun ni àwọn orin ìyìn. Àwọn orin ìyìn. À ń sì ń lọ kẹ́kọ̀ọ́ nínú sáàmù méjì. À ń lọ kẹ́kọ̀ọ́ nínú sáàmù 139 àti sáàmù 140. À ń lọ kẹ́kọ̀ọ́ nínú orin Dáfídì, orin 139 àti orin 140 gangan fúnra ara rẹ̀. Èyí ni àwọn olóyìnbó pè ní Psalms 146 and 150. Àwọn orin Dáfídì, orin méjèèjì yìí oní ẹ̀kọ́ wa ti ọ̀sẹ̀ yìí ló dá lé lórí. Tí bíbélì yín bá wà lárọ̀ọ́wọ́tó yín, ẹ jẹ́ ká jọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo fẹ́ bẹ̀rẹ̀ sí máa kà látinú bíbélì mímọ́ ní èdè Yorùbá, èyí tí mò ń sì ń kà láti inú orin Dáfídì, orin 440. Ó kà báyìí, ó ní: ẹ fi ìyìn fún Olúwa. Fi ìyìn fún Olúwa, ìwọ ọkàn mi. Nítorí nígbà tí mo wà láàyè ni èmi ó fi ìyìn fún Olúwa. Èmi ó máa kọrin ìyìn sí Ọlọ́run mi nígbà tí mo wà. Ẹ má ṣe gbẹ́kẹ̀ yín lé ọmọ aládé, àní lé ọmọ ènìyàn, lọ́wọ́ ẹni tí kò sí ìrànwọ́. Ẹ̀mí rẹ̀ jáde lọ, ó padà sí erùpẹ̀ rẹ̀. Ní ọjọ́ náà gan-an, ìró inú rẹ̀ run. Ìbùkún ni fún ẹni tí ó ní Ọlọ́run Jákọ́bù fún ìrànlọ́wọ́ rẹ̀. Ìrètí ẹni tí ń bẹ lọ́dọ̀ Olúwa Ọlọ́run rẹ̀. Ẹni tí ó dá ọ̀run òun ayé, òkun àti ohun tí ó wà nínú wọn. Ẹni tí ó pa òtítọ́ mọ́ títí ayé. Ẹni tí ó ń ṣe ìdájọ́ fún ẹni ìnilára. Ẹni tí ń fi oúnjẹ fún ẹni tí ebi ń pa. Olúwa tú àwọn ará túbú sílẹ̀. Olúwa tú àwọn ará túbú sílẹ̀. Olúwa ṣí ojú àwọn afọ́jú. Olúwa gbé àwọn tí a tẹ̀ lórí ba dìde. Olúwa fẹ́ àwọn olódodo. Olúwa pa àwọn àlejò mọ́. Ó tu àwọn aláìní baba àti opó lára. Ṣùgbọ́n ọ̀nà àwọn èèyàn búburú ni yóò dàrú. Olúwa yóò jọba láéláé. Àní Ọlọ́run rẹ, ìwọ Síónì, láti ìrandíran gbogbo. Ẹ fi ìyìn fún Olúwa. Orin Dáfídì, orin 140. Orin Dáfídì, orin 140. Mo bẹ̀rẹ̀ sí kà láti ẹsẹ̀ àkọ́kọ́. Ẹ fi ìyìn fún Olúwa. Ẹ fi ìyìn fún Ọlọ́run nínú ibi mímọ́ rẹ̀. Yìn nínú òfurufú ojú ọ̀run agbára rẹ̀. Yìn nítorí iṣẹ́ agbára rẹ̀. Yìn gẹ́gẹ́ bí títóbi ńlá rẹ̀. Fi ohun ìpè yìn. Fi ohun èlò orin àti dùrù yìn. Fi ìlù àti ijó yìn. Fi ohun ọ̀nà orin olókùn àti fèrè yìn. Ẹ yìn lára aró olóhùn òkè. Ẹ yìn lára aró olóhùn gooro. Jẹ́ kí ohun gbogbo tí ó ní ẹ̀mí kó yin Olúwa. Ẹ fi ìyìn fún Olúwa. Èyí ni orin Dáfídì méjèèjì tí à ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Ẹsẹ̀ wúrà wa fọ́sẹ̀ yìí, ẹsẹ̀ akọ̀ọ̀kan, ẹsẹ̀ mọ́nigbàgbé, ẹsẹ̀ láti rántí, ẹsẹ̀ láti fi sínú ọkàn wa nígbà gbogbo. Ó ní ẹsẹ̀ ìkejì orin 440, 146 verse 2. Orin 440, ẹsẹ̀ ìkejì rẹ̀. Mo tún kà lẹ́ẹ̀mejì sí fún àtẹnumọ́. Ó ní nígbà tí mo wà láàyè ni èmi ó máa fi ìyìn fún Olúwa. Èmi ó máa kọrin ìyìn sí Ọlọ́run mi nígbà tí mo wà
lẹ́ẹ̀kan sí, nígbà tí mo wà láàyè ni èmi ó máa fi ìyìn fún Olúwa. Èmi ó máa kọrin ìyìn sí Ọlọ́run mi nígbà tí mo wà. Ẹsẹ̀ akọ́kàn wa nù. Ìyẹn mú ẹsẹ̀ wúrà wa yìí ó sì mú mi rántí orin kan tó ní nígbà tí mo wà wíwá tí mo wà láàyè agbára mi kọ́. Wíwá tí mo wà láàyè ògo ni forúkọ rẹ̀. Wíwá tí mo wà láàyè agbára mi kọ́ rárá. Wíwá tí mo wà láàyè ògo ni forúkọ rẹ̀. Abálájọ tó ní sáàmù yìí fi wípé níwọ̀n ìgbà tí mo bá wà láàyè èmi ó máa fi ìyìn fún Olúwa. Èmi ó máa kọrin ìyìn sí Ọlọ́run mi nígbà tí mo wà. Ìyẹn tó mọ́ rántí orin míì tó ní òkú kò lè yìn ọ́ o, èmi alààyè ni wọ́n yìn ọ́. Òkú tó ti kú o kò lè yìn ọ́ o Jésù mi, torí pé mo wà èmi ó yìn ọ́ o bàbá. Èmi ó yìn ọ́ o bàbá, n ó yìn ọ́ o bàbá. Òkú tó ti kú o kò lè yìn ọ́ o Jésù mi, torí pé mo wà èmi ó yìn ọ́ o bàbá. Onísáàmù ní nígbà tí mo wà láàyè èmi ó máa fi ìyìn fún Olúwa. Èmi ó máa kọrin ìyìn sí Ọlọ́run mi nígbà tí mo wà láàyè. Ẹsẹ̀ akọ́kàn wa tọ̀sẹ̀ yìí nù. Ẹsẹ̀ má lè gbàgbé wa tọ̀sẹ̀ yìí nù. Ẹsẹ̀ ìwúrà wa tọ̀sẹ̀ yìí nù. Ẹ jẹ́ a kọ sọ́kàn ká sì máa fi sínú ṣe. Lẹ́ẹ̀kan sí mo kí wa kú àbọ̀ sínú ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí. Mo kí yín gan fún ìfẹ́ yín tẹ́ ní sí ọ̀rọ̀ Ọlọ́run tí máa ń mú kẹ́ fẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí lọ́sọ̀ọ̀sẹ̀. Àdúrà mi ni pé bí a ti ń kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ náà, Olúwa ó ràn mí àti yín lọ́wọ́ láti lè jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, láti má jẹ́ olùkọ́ nìkan àbí olùkẹ́kọ̀ọ́ nìkan bí kò sí olùṣe ọ̀rọ̀ náà, torí pé àwọn tí ń fi ọ̀rọ̀ náà sínú ìṣe nìkan ò ní ìdáláre wà fún. Tẹ́ ẹ bá gbàgbé, ẹ̀sìn ọ̀rọ̀ wa fún gbogbo oṣù kọkànlá yìí òun ni àwọn orin ọpẹ́ àti ìyìn, àwọn sáàmù ọpẹ́ àti ìyìn, àwọn orin Dáfídì ọpẹ́ àti ìyìn. Èyí ò ní pé ní gbogbo oṣù yìí lórí ìwé sáàmù orin Dáfídì ní gbogbo ẹ̀kọ́ wa ló dúró lé lórí. Àwọn orin tá a sì máa wò nínú orin Dáfídì ó ní orin tó jẹ mọ́ ọpẹ́ àti ti ìyìn. Lọ́sẹ̀ tó kọjá lọ a wo orin 320 tí í ṣe orin ìyìn sí Ọlọ́run gẹ́gẹ́ bí olùtọ́jú wa, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa, gẹ́gẹ́ bí ẹni tí ń fún wa ní jíjẹ, tí ń fún wa ní mímu, tí ń pa wá mọ́, tí ò jẹ́ ká bọ́ sọ́wọ́ àwọn àkókò ayé, tí ò jẹ́ kí kòkò ayé ó pa wá jẹ. Ní ọ̀sẹ̀ yìí à ń lọ wo orin hallelujah méjì. Ọ̀sẹ̀ yìí à ń lọ kẹ́kọ̀ọ́ nínú orin hallelujah oríṣi méjì nínú ìwé sáàmù. Orin hallelujah 5 ló wà nínú bíbélì wa, nínú sáàmù wa, nínú ìwé orin Dáfídì. Orin hallelujah 5 ló wà ńbẹ̀. Àwọn orin hallelujah 5 sì ni orin 450, 350, 250, 149 àti 150 gangan fúnra ara rẹ̀. Àwọn orin 5 tó parí ìwé orin Dáfídì àwọn là ń pè lórin hallelujah. Kí ló dé tá ń fi ń pè wọ́n lórin hallelujah? Ìdí tá fi ń pè wọ́n lórin hallelujah ni wípé àwọn orin 5 tí mo dárúkọ nínú èdè Hébérù tá a fi kọ orin yẹn, ọ̀rọ̀ àkọ́kọ́, ọ̀rọ̀ tó pilẹ̀ orin kọ̀ọ̀kan àtọ̀rọ̀ tó parí orin kọ̀ọ̀kan hallelujah ni. Ní èdè Yorùbá wa tẹ́ bá sì kíyèsí àwọn orin 5 gbólóhùn tí ó bẹ̀rẹ̀ ó ní ẹ fi ìyìn fún Olúwa. Gbólóhùn tí ó sì parí òun náà ni ẹ fi ìyìn fún Olúwa. Ọ̀rọ̀ tí a túmọ̀ sí ẹ fi ìyìn sí fún Olúwa hallelujah lọ̀rọ̀ nínú èdè Hébérù. Ìdí nu tá a fi ń pè wọ́n ní àwọn orin hallelujah. Hallelujah nínú èdè Hébérù ó jẹ́ ọ̀rọ̀ ìpeni láti wá yin Ọlọ́run. Hallelujah nínú èdè Hébérù ó jẹ́ ọ̀rọ̀ ìpeni
láti wá yin Ọlọ́run. So nígbà tá a bá ní hallelujah tá a bá sọ ní Yorùbá pọ́nbélé, ní tá à ń sọ ni pé ẹ wá yin Ọlọ́run. Ìdí nù tí a fi túmọ̀ rẹ̀ nínú Bíbélì wa sí ẹ fi ìyìn fún Olúwa. Ẹ kì í sọ̀rọ̀ ẹnìkan, gbogbo àwọn èèyàn tí ó wà lárọ̀ọ́wọ́tó là ń pè pé kí wọ́n fi ìyìn fún Ọlọ́run. Ọ̀rọ̀ ìpè ní láti wá yin Ọlọ́run. Mo sì rí pé ẹ̀kọ́ tá à ń kọ́ yìí ó bá kòkó yìí mu. Bọ́dún yìí ti ń sáré lọ tètè lọ sópin, láì ní fi ṣe àwọn àlàkọjá wa nínú rẹ̀, láì ní fi ṣe àwọn àdójúkọ wa. Mo rò wípé ẹni ọba mọnú rò ó yẹ kó mọ̀ pé dú, ó sì yẹ kó fi ìyìn fọ́lọ́run. Wíwá tí a wà láàyè agbára wa kọ́, wíwá tí a wà láàyè ògo ni forúkọ rẹ̀, torí pé Olúwa sì tún mú wa wà láàyè. Àwa wọn la rí bẹ̀rẹ̀ ọdún yìí, àwọn náà láti rópin rẹ̀ yìí. Tákòókò kan bá wà tó yẹ ká fi ìyìn fún Olúwa bí ẹ̀kọ́ wa tá à ń kọ́ yìí, àkókò yìí ni. Mo sì gbàgbọ́ pé Ọlọ́run tó sìn wá dé kòríta yìí nínú ọdún yìí kò ní padà lẹ́yìn wa, yóò mú wa làájá, yóò sì tún mú wa lo òmíràn fún ògo rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé a kò mọ̀ ní pàtó ta ló kọ àwọn orin sáàmù yìí, kí sì ni àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí lákòókò tó kọ. Ohun kan tá a mọ̀ tó dájú ó ní wípé àwọn orin hallelujah yìí, àwọn orin ìyìn yìí, wọ́n jẹ́ orin tó jẹ jáde láti inú ọkàn tó mọ rírì tí sì ń ṣàjọyọ̀ títóbi Ọlọ́run àti iṣẹ́ rẹ̀. Wọ́n jẹ́ orin tó jáde láti inú ọkàn tó mọ rírì tí sì ń ṣàjọyọ̀ títóbi Ọlọ́run àti iṣẹ́ ọwọ́ rẹ̀. Ìdí nìyí tó fi jẹ́ wípé a pín ẹ̀kọ́ yìí sí abala mẹ́ta láti mọ rírì àti ṣe àjọyọ̀ Ọlọ́run fún títóbi rẹ̀ àti iṣẹ́ ọwọ́ rẹ̀. Abala méjì àkọ́kọ́ ó sì ní í ṣe pẹ̀lú orin ìkẹrin ó dín ní àádóje, nígbà tí abala kẹta tó gbẹ̀yìn tó dá lórí orin àádóje gangan fúnra rẹ̀. Àwọn ẹ̀wọ̀n yìí ńlá sì wò ní sísẹ̀ntẹ̀lé. Ẹ jẹ́ ká tẹ̀síwájú sí abala àkọ́kọ́ nínú ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí. Abala àkọ́kọ́ nínú ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí ó ńlá pé àpèlé rẹ̀ ní ìpè láti yin Ọlọ́run ká sì gbẹ́kẹ̀lé. Ìpè láti yin Ọlọ́run ká sì gbẹ́kẹ̀ wa lé. Èyí ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 5 àkọ́kọ́ nínú orin ìkẹrin ó dín ní àádóje, èyí tí mo ṣẹ̀ṣẹ̀ kà tán fún wa ní ìsinyìí. Ẹsẹ̀ 5 àkọ́kọ́ nínú orin ìkẹrin ó dín ní àádóje ó ní abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa ìdálé lórí ìpè láti yin Ọlọ́run àti kí a gbẹ́kẹ̀ wa lé. Ní abala àkọ́kọ́ yìí ṣé ẹ rí orin sáàmù, orin Dáfídì, orin ìkẹrin ó dín láàádóje yìí, ó jẹ́ orin ìpè tí ń pe ẹnìkọ̀ọ̀kan wa wípé gẹ́gẹ́ bí ẹnìkan o, ká máa gbé ìgbé ayé ìyìn. Gẹ́gẹ́ bí ẹnìkan o, ká máa gbé ìgbé ayé tí ń mọ rírì tí sì ń ṣàjọyọ̀ títóbi Ọlọ́run àti iṣẹ́ rẹ̀ nínú ayé wa. Nínú ẹsẹ̀ méjì àkọ́kọ́ yìí, orin Dáfídì yìí, orin ìkẹrin ó dín láàádóje yìí, onísáàmù yìí ó pinnu nínú ọkàn ara rẹ̀ wípé níwọ̀n àgbà tó ń bá wà láyé, níwọ̀n àgbà tó ń bá wà láàyè, òun ó máa yin Ọlọ́run. Ìpinnu bí ẹnìkan ni tí sì ń pe àwa tí à ń kẹ́kọ̀ọ́ nú ọ̀rọ̀ rẹ̀ káwa náà ṣe ìpinnu kan náà. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọjọ ka ẹsẹ̀ méjì àkọ́kọ́. Ẹ fi ìyìn fún Olúwa, fi ìyìn fún Olúwa ìwọ ọkàn mi. Nígbà tí mo wà láàyè ni èmi ó máa fi ìyìn fún Olúwa. Èmi ó máa kọrin ìyìn sí Ọlọ́run mi nígbà tí mo wà láàyè. Onísáàmù mú ìdúró rẹ̀ àti ìpinnu rẹ̀ pé níwọ̀n àgbà tọ́lọ́run bá sì ní máa bẹ, èmi ó máa yin Ọlọ́run, ń máa mọ rírì títóbi Ọlọ́run, ń máa mọ rírì iṣẹ́ rẹ̀ nínú ayé mi,
nínú ìdílé mi, láyìíká mi, nílùú mi, nílẹ̀ mi, níbi tí mo wà. Onísáàmù sì ṣe èyí torí ipò ti fi gbẹ́kẹ̀lé rẹ̀ sínú Ọlọ́run pátápátá láì fi sínú ènìyàn. Ìdí nìyí tó fi pe gbogbo àwa tí à ń kẹ́kọ̀ọ́ nínú sáàmù yìí wípé káwa gan pẹ̀lú ká fi gbẹ́kẹ̀lé wa sínú Ọlọ́run, ká má fi inú èèyàn. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ wo ń tó sọ nínú ẹsẹ̀ ìkẹta ìwé mu. Ó ní ẹ má ṣe gbẹ́kẹ̀ yín lé àwọn ọmọ aládé, àní lé àwọn ọmọ èèyàn, lọ́wọ́ ẹni tí kò sí ràn lọ́wọ́. Ẹ̀mí rẹ̀ jáde lọ, ó sì padà sí erùpẹ̀. Ní ọjọ́ náà gan, ìró inú rẹ̀ run. Ẹ má ṣe gbẹ́kẹ̀lé àwọn ọmọ aládé. Ẹnìkan béèrè wípé àwọn wo lọmọ aládé tí à ní gbẹ́kẹ̀lé? Àwọn ọmọ aládé ò ní àwọn lóókọ láàrin ìlú. Ìyẹn mú mi rántí orin kan táwọn ẹgbẹ́ akọrin kan máa kọ ńgbà wà kéékèèké. Ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni ara, má ṣe gbẹ́kẹ̀lé ènìyàn kó má bá pòfo. Má ṣe o, má ṣe gbẹ́kẹ̀lé ènìyàn kó má bá pòfo. Ìgbẹ́kẹ̀lé èèyàn asán ni. Onísáàmù ní ẹsẹ̀ ìkẹta, ẹ má ṣe gbẹ́kẹ̀yìn lé àwọn ọmọ aládé, àwọn lóókọ láàrin ìlú níjẹ́ bẹ́ẹ̀. Àwọn ọba, àwọn ìjòyè, àwọn ààrẹ, àwọn gómìnà, àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin, àwọn olówó, àwọn ọlọ́rọ̀, àwọn ọ̀mọ̀wé, àwọn ọ̀tọ̀kùlú, má gbẹ́kẹ̀lé wọn. Bọ́ ọ bá gbẹ́kẹ̀lé wọn, ọtẹ́ tán, mo sọ fún ọ. Ẹnìkan wá béèrè pé olùkọ́ wa, kí ló dé tá a fi ní gbẹ́kẹ̀lé èèyàn? Kí ló dé tí ò fi yẹ ká gbẹ́kẹ̀lé èèyàn? Ebí èèyàn làwa náà. Onísáàmù sì fún wa ní ìdí mẹ́ta tí ò fi yẹ ká gbẹ́kẹ̀lé èèyàn. Ìdí mẹ́ta tí ò fi yẹ ká gbẹ́kẹ̀lé èèyàn. Ẹ jẹ́ á jọjọ wo ìdí mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yọ kọ̀ọ̀kan. Ìdí àkọ́kọ́ tí ò fi yẹ ká gbẹ́kẹ̀lé èèyàn ni gbólóhùn tó sọ gbẹ̀yìn nínú ẹsẹ̀ ìkẹta. Ó ní má ṣe gbẹ́kẹ̀lé ọmọ aládé, má ṣe gbẹ́kẹ̀lé ọmọ èèyàn lọ́wọ́ ẹni tí kò sí ràn lọ́wọ́. Wọn ò lè gbanigbani kan ṣoṣo ní ń bẹ, Ọlọ́run náà ni. Lẹ́yìn Ọlọ́run náà ló tún kù. Tẹ́nikẹ́ni bá sọ fún ọ pé ìyá kan ló lè gbọ́, bàbá kan ló lè gbọ́, ọ̀ ń tan rẹ̀ jẹ. Ẹnìkan ṣoṣo tó lè gbani, tó lè ràn yàn lọ́wọ́, òun náà lọ́lọ́run. Bọ́lọ́run ò bá ràn ọ́ lọ́wọ́, ò ní ríran wọ́. Ṣùgbọ́n bí Ọlọ́run bá ràn ọ́ lọ́wọ́, bí gbogbo ayé ìbáláwọn ò ní ràn ọ́ lọ́wọ́, ìwọ nìkan pẹ̀lú Ọlọ́run ó ju gbogbo ayé lọ. Onísáàmù ní má gbẹ́kẹ̀lé léèyàn, wọn lè ràn ọ́ lọ́wọ́, gbẹ́kẹ̀lé lọ́lọ́run. Ìdí kejì tó fún wa tí ò fi yẹ ká gbẹ́kẹ̀lé èèyàn ló wà nínú ẹsẹ̀ ìkẹrin. Ó ní a má gbẹ́kẹ̀lé èèyàn torí èèyàn á máa kú. Má gbẹ́kẹ̀lé èèyàn torí èèyàn á máa kú. Bọ́ bá gbẹ́kẹ̀lé léèyàn tó ní wá láàárọ̀ ọ̀la, ní tó ń sọ̀rọ̀ rẹ̀ ń ṣe iye báyìí ló nílò, wá gbà láàárọ̀ ọ̀la, ṣùgbọ́n gbọ́ bá débẹ̀ láàárọ̀ ọ̀la, mò ń béèrè dáàdì lágbájá, ó tiẹ̀ ti ráwọn èèyàn tí ẹ jókòó wájú ta, mò ń béèrè lágbájá ni, wọ́n mọ̀ ṣaláìsí mọ́júmọ́ yìí, ìrètí rẹ̀ pin àbí òpin. Onísáàmù ní má gbẹ́kẹ̀lé léèyàn torí èèyàn á máa kú. Ẹsẹ̀ ìkẹrin, ẹ̀mí rẹ̀ jáde lọ, ó padà dé ìpẹ̀. Tó bẹ́nikẹ́ni máa ń fọ́ lu àyà yìí, egun ní fọ́ lù fún ọ. Àwa láwa ń bẹ̀ ò ní yọnu ọ̀tàn rẹ̀ jẹ. Gbẹ́kẹ̀lé lọ́lọ́run, Ọlọ́run ní ikú, èèyàn á máa kú. Ìdí kẹta tó ní Sáàmù fún wa tó fi ní kò yẹ ká má gbẹ́kẹ̀ wa léèyàn ló wà ní gbólóhùn tó parí ẹsẹ̀ ìkẹrin. Ó ní a má gbẹ́kẹ̀lé èèyàn torí pé ìrònú èèyàn á máa parun. Nígbàtí èèyàn gan fúnra rẹ̀ tó bá kú, ìrònú rẹ̀ náà ó kú. Ìbáà ṣe bàbá rẹ ni, ìbáà ṣe ìyá rẹ ni, ìbáà ṣe ẹ̀gbọ́n rẹ ni tó ní nǹkan báyìí. Owó iléèwé rẹ láti primary, owó ilé ọwọ́ ọmọ yẹn máa san láti primary dé yunifásitì. Tó bá kú tú ẹ lónìí báyìí, gbogbo èrò rere ó kú pẹ̀lú rẹ̀ nu, yunifásitì rẹ̀ tán nù. Ok, ó fẹ́ bẹ̀rẹ̀ business kan, ok, máa fún ọ ní 1 billion.
nígbà tó sì dijọ́ kejì tó ṣèlérí fún ọmọ débẹ̀ báyìí wọn ló ti kú. Gbogbo èrò 1 billion tó ní ọwọ́ àgbà tó ìbẹ̀rẹ̀ business ẹ̀ kú bẹ̀ nù. Onísáàmù ní má ṣe gbẹ́kẹ̀lé èèyàn torí pé èrò inú èèyàn á máa run. Bí èèyàn bá ti ń kú báyìí òun náà ní gbogbo èrò inú rẹ̀ rere àti bí bẹ́ẹ̀ ló kú pẹ̀lú ẹ̀. Ṣùgbọ́n gbẹ́kẹ̀ rẹ lé Ọlọ́run nìkan ṣoṣo. Ẹnìkan wá béèrè wípé èéṣe tó fi jẹ́ pé Ọlọ́run nìkan ṣoṣo ni ó yẹ ká gbẹ́kẹ̀ wa lé. Onísáàmù sì fi wá sínú òkùnkùn. Ó fún wa ní ìdí 6 ọ̀tọ̀ọ̀tọ̀ tó fi yẹ ká gbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan ṣoṣo nínú sáàmù yìí. Ní abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí, ó fún wa ní ìdí àkọ́kọ́. Ó sì fún wa ní ìdí 5 kún ní abala kejì ẹ̀kọ́ wa. Ní abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí, ìdí kan ṣoṣo tó fún wa tó fi yẹ ká gbẹ́kẹ̀lé Ọlọ́run ló wà nínú ẹsẹ̀ 5 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ hùn. Ó ní ká gbẹ́kẹ̀ wa lé Ọlọ́run torí pé ìbùkún ni fún ẹni tí ó ní Ọlọ́run Jákọ́bù fúnra lọ́wọ́ rẹ̀. Ìrètí ẹni tí ń bẹ lọ́dọ̀ Olúwa Ọlọ́run rẹ̀. Ìyẹn ò ní wípé alábùkún fún lẹni ó bá gbẹ́kẹ̀ lọ́lọ́run. Ẹni ìbùkún lẹni ó bá gbẹ́kẹ̀ lọ́lọ́run. Ìyẹn ò ní pé ìbùkún wà nínú kéèyàn gbẹ́kẹ̀ lọ́lọ́run. Ìbùkún wà nínú kéèyàn gbẹ́kẹ̀ lé Ọlọ́run. Ṣé ẹ sì rí gbólóhùn tá à ń pè ní ìbùkún? Gbólóhùn ńlá ni. Ó kó nǹkan tó pọ̀ sínú. Nínú tó kó sínú làlàáfíà wà. Nínú tó kó sínú nìṣẹ́gun wà. Nínú tó kó sínú lọ́rọ̀ wà. Nínú tó kó sínú láyọ̀ wà. Nínú tó kó sínú ní ìdùnnú wà. Nínú tó kó sínú ní ìṣerere wà. Nínú tó kó sínú làṣeyọrí wà. Nínú tó kó sínú ní ohun gbogbo tó dára wà. So gbólóhùn ìbùkún, gbólóhùn tó kó gbogbo nǹkan pọ̀ ni. Ó sì nìdí àkọ́kọ́ tó ní sáàmù fún wa pé tá a bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, ìbùkún rẹpẹtẹ ló wà nínú rẹ̀. Ibí yìí òun labala àkọ́kọ́ ẹ̀kọ́ wa ló ti tẹnubodò tó mú mi lọ́sẹ̀ yìí tó wá sún wa síwájú sí abala kejì ẹ̀kọ́ wa, èyí tá a pè ní Dáfídì gbóríyìn fún Ọlọ́run. Dáfídì gbóríyìn fún Ọlọ́run. Èyí ò ní í ṣe pẹ̀lú orin 450 tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, ẹsẹ̀ 6 sí 9. Orin Dáfídì orin 450 ẹsẹ̀ 6 sí 9. Ní abala kejì yìí, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa lẹ́ẹ̀kan, ibẹ̀ ló ti fún wa ní ìdí 5 kún ẹyọ kan tó kọ́kọ́ fún wa ní abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa tó fi yẹ ká gbẹ́kẹ̀ Ọlọ́run. Ẹ má gbàgbé, ìdí kan ṣoṣo tó fún wa ní abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa ó ní wípé tá a bá gbẹ́kẹ̀ wa lé Ọlọ́run, ìbùkún rẹpẹtẹ ńbẹ. Yàtọ̀ fún èyí, ní abala kejì yìí, ó wá tún fún wa ní ìdí 5 míì. Ìdí àkọ́kọ́ nínú 5 yẹn ó ní wípé tí a bá gbẹ́kẹ̀ pé ó dára ká gbẹ́kẹ̀lé Ọlọ́run torí pé òun ni ẹlẹ́dàá ohun gbogbo. Ó ṣe pàtàkì, ó ṣe kókó fún wa láti gbẹ́kẹ̀lé Ọlọ́run torí òun lẹlẹ́dàá ohun gbogbo. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ wò nínú ẹsẹ̀ 6. Ó ní ẹni tí ó dá ọ̀run òun ayé àti ohun gbogbo tó wà nínú wọn. Nínú ohun gbogbo tó wà nínú wọn lèmi tí ń bá yín sọ̀rọ̀ yìí. Nínú ohun gbogbo tó wà nínú wọn lẹ́yìn tẹ́ ń gbọ́ mi. Nínú ohun gbogbo tó wà nínú wọn ní tẹ́ ẹ jẹ láàárọ̀, lọ́sàn-án, lálẹ́, àná àti lónìí àti tẹ́ ẹ jẹ lọ́la wà. Tí ó bá jẹ́ pé Olúwa ló dá ọ̀run òun ayé àti ohun gbogbo tó ń bẹ nínú wọn, tó èèmà wá tó bá jẹ́ pé òun ló dá wa àti ohun gbogbo tó yí wa ká, ẹjọ́ ṣàìjọ́ mọ̀ ta wá lọ ìyá tó gbẹ́kẹ̀ wa lé ju ẹni ó dá wa lọ. So onísáàmù ní abala kejì ẹ̀kọ́ wa yìí, ìdí àkọ́kọ́ tó fún wa lábala kejì yìí tá a fi gbọ́dọ̀ gbẹ́kẹ̀ wa lé Ọlọ́run ó ní wípé òun lẹlẹ́dàá wa, òun ló dá wa, òun ló mọ̀ wá, òun ló mọ̀ wá. Tó bá sì jẹ́ òun ló dá wa, ló mọ̀ wá, ọmọ ń tá a nílò yóò sì ṣe fún wa. Ìdí kejì tó fún wa nínú abala kejì ẹ̀kọ́ wa yìí tó fi yẹ ká gbẹ́kẹ̀lé Ọlọ́run ó ní pé olóòótọ́ lọ́lọ́run. Olóòótọ́ òun lọ́lọ́run. Nínú abala kejì ẹsẹ̀ 6 ó ní ẹni tí ó pa òtítọ́ mọ́ títí ayé. Èèyàn ní máa ṣe báyìí, àyídàyídà lọ́dọ̀ èèyàn lẹ́ẹ̀tì rí.
àyídàyídà ò sí lọ́dọ̀ Ọlọ́run. Olótìítọ́ lọ́lọ́run tí máa pa òtítọ́ mọ́ títí ayé. Ó ṣe é gbẹ́kẹ̀lé, ó ṣe é fẹ̀yìntì. Èèyàn ló lè fẹ̀yìntì kọ́ ọmọ fẹ̀yìn géṣò. Èèyàn ló lè gbẹ́kẹ̀lé kọ́ ọmọ ní jákulẹ̀. Ṣùgbọ́n tó o bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, ó lè ní jákulẹ̀. Ìdí nìyẹn tó olórin kan nùwé orin wa mo rò pa akọ́ lọ́sẹ̀ tó kọjá lọ tó ní ẹni bá gbẹ́kẹ̀ lọ́lọ́run lábo lọ́run àtayé, ẹni bá fi fẹ́ wo Jésù kò sẹ́rù dídàmú rẹ̀. Onísáàmù ní ká gbẹ́kẹ̀ wa lọ́lọ́run torí pé òun ní pa òtítọ́ mọ́ títí ayé, àyídàyídà ò sínú rẹ̀. Ìdí ẹlẹ́ẹ̀kẹta tó ní sáàmù fún wa tó fi yẹ ká gbẹ́kẹ̀ lọ́lọ́run lábala kejì ẹ̀kọ́ wa yìí, ó ní wípé Ọlọ́run máa ń wà ní ìhà àwọn tó kù díẹ̀ káàtó fún. Ọlọ́run máa ń wà ní ìhà àwọn tá ń ni lára. Ọlọ́run máa ń wà ní ìhà àwọn tá ń pọ́n lójú nígbà gbogbo. Ó sì fìdí èyí múlẹ̀ nínú ẹsẹ̀ ìkeje, ìkẹjọ àti kẹsàn-án. Ìwé Sáàmù yìí, orin Dáfídì, orin ìkẹrin ó dín láàdóje. Nínú ẹsẹ̀ ìkeje, ó ní Ọlọ́run wà ní ìhà àwọn tá ń ni lára ní ti pé ó ń ṣe ìdájọ́, ẹni tó ń ṣe ìdájọ́ fún ẹni ìnilára. Ó wà ní ìhà àwọn tá ń ni lára. Ẹni tí ń fóúnjẹ fẹ́ni tébi ń pa, ó wà ní ìhà àwọn tá ń ni lára. Ẹni tí ó tú àwọn ará túbú sílẹ̀, ó wà ní ìhà àwọn tá ń ni lára. Nínú ẹsẹ̀ ìkẹjọ, ó ní Olúwa ṣí ojú àwọn afọ́jú, ó wà ní ìhà àwọn tí ní ìnilára. Ẹsẹ̀ ìkẹjọ nǹkan náà, ó ní Olúwa gbé àwọn tá a tẹ̀ lórí ba sókè, ó wà ní ìhà àwọn tá ń ni lára. Nínú ẹsẹ̀ ìkẹsàn-án, ó ní Olúwa pa àwọn àlejò mọ́ nílé àjèjì tí wọn ò ti ní baba, tí ò sí baba, tí ò sí ìyá. Olúwa ń pa wọ́n mọ́, ó wà ní ìhà àwọn tó kù díẹ̀ káàtó fún, tí ò léèyàn. Ó tu àwọn aláìní baba àtopó, ó tù wọ́n lára. Olúwa wà ní ìhà àwọn tá ń ni lára. Ṣùgbọ́n ọ̀nà àwọn èèyàn búburú ni Olúwa ó dàrú. Nígbà gbogbo Ọlọ́run máa ń wà ní ìhà àwọn tí à ń ni lára. Tó bá wá rí bẹ́ẹ̀, ó yẹ á gbẹ́kẹ̀lé torí pé kò ní já wa kulẹ̀, yóò jà fún wa ni. Àwọn tí wọ́n bá ní àwọn jẹ́yàn búburú, àwọn lolúwa ó dá ọ̀nà wọn rú. Ṣùgbọ́n àwọn tí wọ́n bá dúró ní ìhà t'Olúwa tá ń ni lára, Ọlọ́run máa ń gbèjà wọn. So tí a bá nílò ẹni tí ó tí a gbẹ́kẹ̀lé tí ó sì gbèjà wa jà, Ọlọ́run nìkan ni. Nítorí náà onísáàmù sọ ní kókó ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀kọ́ wa yìí, ní abala kejì ẹ̀kọ́ wa yìí, pé ká gbẹ́kẹ̀ wa lọ́lọ́run torí pé máa ń gbèjà àwọn tá ń ni lára jà, àwọn tó kù díẹ̀ káàtó fún máa ń gbèjà wọn jà, ní sì ń tọ́jú wọn. Ìdí ẹlẹ́ẹ̀kẹrin tí onísáàmù fún wa nínú abala kejì ẹ̀kọ́ wa yìí láti gbẹ́kẹ̀ wa lé Ọlọ́run ká má gbẹ́kẹ̀ wa lé èèyàn, ó ní wípé Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ìkẹjọ, abala kejì ẹsẹ̀ ìkẹjọ ló wí bẹ́ẹ̀, Olúwa fẹ́ àwọn olódodo. Ẹnìkan wà wípé àwọn wo lolódodo? Àwọn olódodo ó ní àwọn tí wọ́n ń rìn déédéé pẹ̀lú Ọlọ́run. Àwọn olódodo ó ní àwọn tí ń ṣe tó tọ́, lọ́nà tó tọ́, nígbà tó tọ́, sẹ́ni tó tọ́, níbi tó tọ́. Ó tó sọ lẹ́ẹ̀kan sí. Àwọn wo lolódodo? Àwọn olódodo ní í ṣe tó tọ́, ní ọ̀nà tó tọ́, níbi tó tọ́, sẹ́ni tó tọ́, nígbà tó tọ́. Àwọn olódodo nù. Olúwa sì fẹ́ wọn. Tó náà tó bá jẹ́ ẹnìkan tó fẹ́ ohun tó tọ́, tí ń ṣe tó tọ́, nígbà tó tọ́, lọ́nà tó tọ́, níbi tó tọ́, sẹ́ni tó tọ́, ẹnìkan ṣoṣo tó yẹ kó gbẹ́kẹ̀lé òun náà lọ́lọ́run. Torí pé Ọlọ́run fẹ́ràn rẹ̀. Ìdí tó gbẹ̀yìn tó ní sáàmù fún wa nínú ẹ̀kọ́ abala kejì ẹ̀kọ́ wa yìí tí ó fi yẹ ká gbẹ́kẹ̀ wa lé Ọlọ́run dípò ènìyàn, ó ní wípé Ọlọ́run kì í kú, Ọlọ́run kì í tí, Ọlọ́run kì í sá. Ẹsẹ̀ ìkẹwàá ló fìdí rẹ̀ múlẹ̀. Ó ní Olúwa jọba láéláé, àní Ọlọ́run rẹ ìwọ Síónì, láti ìrandíran gbogbo.
ẹ fi ìyìn fún Olúwa. Olúwa jọba láíláí, ìjọba rẹ̀ kò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni kò lópin. Ẹ̀yin náà wò lórílẹ̀-èdè tẹ́ wà, ẹ ti ní tó olórí mélòó báyìí? Ẹni tí ń bẹ ń bẹ yìí náà tó lọ, ẹlòmíì ó tún dé. Ṣùgbọ́n ìjọba Ọlọ́run títí ayé ni, ó jọba láíláí. Tó bá wá fọkàn rẹ sí orí èèyàn tó jẹ́ pé sáà rẹ̀ lórí ìjọba ó pọ̀ pátápátá, tó bá jẹ́ pé ìlànà ìjọba tiwantiwa lẹ̀ ń lò ọdún 4, tọ́ba tún tàbí ọbíọ́ àtúnlọ́dún 4 sí lọ́dún 8 bá tán ó parí, kò tún lè dépò mọ́ tí èkú. Ṣé lẹ́yìn lọ́wọ́ àgbẹ́kẹ̀ rẹ lé? Àbí ẹni tó jẹ́ pé ìjọba rẹ̀ ò ní bẹ̀rẹ̀ kò lópin? Ìwé mímọ́ sọ nínú ẹsẹ̀ 10, Olúwa jọba láíláí. Ó jọba lórí gbogbo ènìyàn, ó jọba lórí gbogbo ayé. Ìdí nù tó fi jẹ́ pé òun ni ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wá fìgbẹ́kẹ̀lé wa sínú rẹ̀ ká sì máa yìn, torí òun lórísun. Orísun wíwà wa òun ni. Torí pé ń bẹ la fi ń bẹ. Òun ló dá wa. A sì máa wà níwọ̀n àgbà tó bá ní a máa wà ní. Tó bá ní a kúrò báyìí, a kúrò náà nù. Òun nìkan ní ìyìn àti ìsìn wa tọ́ sí. Ìdí nìyí tí mo fi ń pè yín bí mo ṣe ń parí abala kejì ẹ̀kọ́ yìí pé ẹ jẹ́ ká jọjọ sìn, ẹ jẹ́ á wólẹ̀ fún. Mo fẹ́ ká jọ kọrin yìí láti sin Ọlọ́run ní ìkórìtà tá a dé yìí. Ẹ wólẹ̀ fọ́ba ológo jùlọ. Ẹ kọrin ipá àti ìfẹ́ rẹ̀. Ẹ wólẹ̀ fọ́ba ológo jùlọ, ẹ kọrin ipá àti ìfẹ́ rẹ̀. Alábò wa ní àtẹ́ni ìgbàanì, ó ń gbénú ògo ẹlẹ́rù níyìn. Ẹ̀sọ́ tìpá rẹ̀, ẹ̀sọ́ torí rẹ̀, mọ́lẹ̀ lásán rẹ̀, gọ̀bí rẹ̀ ọ̀run. Bàrà tí ń sán ní kẹ̀kẹ́ ìbínú rẹ̀, ipa ọ̀nà rẹ̀ ni a kò sì lè mọ̀. Ayé yìí pẹ̀lú ẹkún rẹ̀ gbogbo, Ọlọ́run agbára rẹ̀ ló dá wọn. Ó fi ìdí rẹ̀ múlẹ̀ kò sì lè yí, ó sì fòkun ṣe ọ̀já ìgbàyà rẹ̀. Ìtọ́jú rẹ̀ wà lára gbogbo wọn, nínú afẹ́fẹ́, nínú ìmọ́lẹ̀. Ìtọ́jú rẹ̀ wà nínú odò tí ó ń ṣàn, ó sì wà nínú ìrì àti òjò. Àwa erùpẹ̀, àwa aláìlera, wọ́n la gbẹ́kẹ̀lé, ó kì ó dání. Àánú rẹ̀ rọ̀nù ó sì lédè òpin. Ẹlẹ́dàá aláàbò olùgbàlà wa, wọ̀ alágbára ó nífẹ̀ẹ́ jùlọ. Báwọn áńgẹ́lì tí yìn ọ́ lókè, bẹ́ẹ̀ làwa ẹ̀dá rẹ̀ ni wọ́n ta lè ṣe. A ó máa júbà rẹ̀, a ó máa yìn ọ́. Onísáàmù ní kí a yìn Ọlọ́run, ká gbẹ́kẹ̀ wa lé, ká má gbẹ́kẹ̀ wa lé èèyàn. Ibi tí abala kejì ẹ̀kọ́ wa tó ti tẹnu bodò bómi ní ọ̀sẹ̀ yìí nù. Èyí wá tún sún wa sí abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ yìí, abala kẹta, èyí tá a pè ní ìpè láti yin Ọlọ́run. Ìpè láti yin Ọlọ́run. Èyí ó sì ní í ṣe pẹ̀lú orin 127.
orin àádóje Psalms 150 orin àádóje. Nígbà tí orin ìkẹrin ó dín ní àádóje tó jẹ́ ìpè sí ẹnìkọ̀ọ̀kan láti máa dá yin Ọlọ́run, láti máa yin Ọlọ́run ní gbogbo ọjọ́ ayé rẹ̀ láládàáni. Orin àádóje ó jẹ́ ìpè sí gbogbo ènìyàn láti péjọpọ̀ láti yin Ọlọ́run. Ìyàtọ̀ kékeré tó wà láàrin orin méjèèjì nu. Orin ìkẹrin ó dín láàádọ́rin ó jẹ́ orin tí ń pe ẹnìkọ̀ọ̀kan wa láti máa dá yin Ọlọ́run kó sì gbẹ́kẹ̀ rẹ̀ Ọlọ́run kó má gbẹ́kẹ̀lé èèyàn. Ṣùgbọ́n orin àádóje yìí gangan tí sì í ṣe orin tó parí orin Dáfídì, ó jẹ́ orin tí ń pe gbogbo èèyàn láti máa péjọpọ̀ máa yin Ọlọ́run. Ìbéèrè mẹ́rin ń sì lórin àádóje yẹn dáhùn. Ìbéèrè mẹ́rin ló dáhùn. Ìbéèrè àkọ́kọ́ tó dáhùn ni, tá bá péjọpọ̀ yìn ńbo láti yìn o. Ìbéèrè kejì tó dáhùn ni, bá bá péjọpọ̀ yìn èéṣe tá fi yìn o. Ìbéèrè kẹta tó béèrè ni pé, tá bá péjọpọ̀ yìn bó la ṣe yìn o. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin tó sì dáhùn tó gbẹ̀yìn ó ní pé, tá bá péjọpọ̀ yìn ta lẹni náà, àwọn wo làwọn ọ̀hún tí wọ́n ó péjọpọ̀ tí wọ́n ó mọ̀ yìn. Àwọn ìbéèrè mẹ́rẹ̀ẹ̀rin yìí òun náà là á sì wò ní abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa yìí. Lẹ́kọ́ wa tọ̀sẹ̀ yìí ni lábà wa ọkọ̀ rẹ̀ gúnlẹ̀ sí èbúté. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ pẹ̀lú ìbéèrè àkọ́kọ́. Tá bá péjọpọ̀ yin Olúwa, ibo ni ká ti péjọpọ̀ ká yìn? Ẹsẹ̀ àkọ́kọ́ orin àádóje ó sì dáhùn béèrè òun. Ẹsẹ̀ àkọ́kọ́ orin àádóje ó ní, ẹ fi ìyìn fún Olúwa, ẹ fi ìyìn fún Ọlọ́run nínú ibi mímọ́ rẹ̀. Ńbo láti péjọpọ̀ yìí o? Nínú ibi mímọ́ rẹ̀. Ẹnìkan wá béèrè pé bo ni bímọ́ rẹ̀? Ilé ìjọsìn yín náà ni, ní ṣọ́ọ̀ṣì yín náà ni. Ìyún ni wípé Ọlọ́run ń béèrè lọ́wọ́ èmi àti yín láti máa wà nínú ilé ìjọsìn ńgbà gbogbo, láti darapọ̀ máwọn akẹgbẹ́ wa nínú ìgbàgbọ́ ká jọ yin Ọlọ́run. Ìyún fi hàn wá wípé ìyìn nínú ilé wa, ìyìn àdáyìn bí orin Dáfídì orin ìkẹrìndínní àádọ́jọ bí ó ṣe ìyìn àdáyìn ń kò tó bàbá fi àjọpọ̀ yìí náà kún. Ibo láti péjọpọ̀ yìí lọ́nà kejì, onísáàmù sọ nínú abala tó gbẹ̀yìn ẹsẹ̀ ìkíní pé ká péjọpọ̀ yìí nínú òfurufú ojú ọ̀run agbára rẹ̀. Àwọn áńgẹ́lì yìn lọ́run lọ́wọ́lọ́wọ́. Nígbà tó bá yá àwa náà ó darapọ̀ mọ́ àwọn ogun ọ̀run láti máa yin Ọlọ́run. Àwọn ìdáhùn méjì tí onísáàmù dáhùn ìbéèrè nù. Níbo láti péjọpọ̀ yin Olúwa? Nínú ibi mímọ́ rẹ̀ nílé ìjọsìn wa. Níbo láti péjọpọ̀ yin Olúwa? Ní ọ̀run. Ní ọ̀run. Ìbéèrè kejì tó onísáàmù yìí dáhùn ó ní, èéṣe tá fi yin Olúwa? Èéṣe tó fi yẹ ká yin Olúwa? Ìdí wo ló fi yẹ ká yin Olúwa? Ó sì fún wa ń di méjì nínú ẹsẹ̀ ìkejì sáàmù. Ìdí àkọ́kọ́ tó fi yẹ yin Olúwa ni pé yìn nítorí iṣẹ́ agbára rẹ̀. Yìn ó yẹ ká yin Olúwa nítorí iṣẹ́ agbára rẹ̀. Dídá tó dá wa léèyàn tí ó dá wa màálù tí ń pa á jẹ lójoojúmọ́, iṣẹ́ agbára Olúwa ni. Mímú tó mú wa wà láyé tó mú wa wà láàyè, iṣẹ́ agbára náà Olúwa ni. Mímú tí mú kójò rọ̀ lákòókò rẹ̀, kóòrùn ràn lákòókò rẹ̀, iṣẹ́ agbára náà Olúwa ni. Pípèsè jíjẹ mímu fún wa lójoojúmọ́, iṣẹ́ agbára náà Olúwa ni. Tójò bá kọ̀ tí ó rọ̀, tóòrùn kọ̀ tí ó ràn, ìyàn ó dé, àti jẹ àti mú ó le koko. Onísáàmù ní ìdí àkọ́kọ́ tó fi yẹ ká yin Olúwa nítorí iṣẹ́ agbára rẹ̀. Ríran tó rán Jésù Kristi wá sáyé láti kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ, iṣẹ́ agbára ńlá Olúwa ni. Ìgbàlà ọkàn tèmi àti tiẹ̀, iṣẹ́ agbára ńlá Olúwa ni. Ó ní ká yìn nítorí iṣẹ́ agbára ńlá rẹ̀. Ìdí kejì tó fún wa ní ẹsẹ̀ ìkejì yẹn tó fi pé ó yẹ ká yin Ọlọ́run, ó ní wípé ó yẹ ká yìn gẹ́gẹ́ bí títóbi ńlá rẹ̀. Títóbi ńlá rẹ̀ yẹn ni pé kò sí méjì rẹ̀. Ó yẹ ká yìn torí pé kò ní aláfiwé tá fọlọ́run wéré. Kò ní aláfijọ́,
tá a pé wẹ́ ẹni kejì tẹ́ńjọ́ ń ta kàngbọ̀n ní Ọlọ́run ò ní ẹni tóun rẹ̀ ń jọ ń ṣe ta kàngbọ̀n. Gbogbo agbára ọ̀run àtayé ìkáwọ́ rẹ̀ ló wà, tó rò lódò gbogbo n tó bá ní ọmọ ọbẹ̀ ní bẹ. Ìdí méjèèjì tó ní sáàmù fún wa tó fi ní ó yẹ ká yin Ọlọ́run. Èyí wá sún wá sí ìbéèrè kẹta tí sáàmù yìí dáhùn. Ìbéèrè náà sì ni pé bó wá ni a ṣe máa yìn o táàfi ní sí yìn. Bó la ṣe máa yìn? Ẹsẹ̀ ìkẹta, ìkẹrin àti karùn-ún sì dáhùn béèrè onísáàmù. Ìdáhùn méjì náà ló fún wa. Bó la ṣe máa yìn? Ìdáhùn àkọ́kọ́ tó fún wa ni pé ká fi ohun èlò orin oríṣiríṣi yìn. Gbogbo ẹ̀yà lágbàáyé ló ní oríṣiríṣi ohun èlò orin. Onísáàmù ní ohun èlò orin yòówù tó bá wà lárọ̀ọ́wọ́tó rẹ fi yin Olúwa. Ẹsẹ̀ ìkẹta, ìkẹrin àti karùn-ún sì fìdí rẹ̀ múlẹ̀. Ó ní ẹ fi ohun ìpè yìn, ohun èlò orin ni. Ẹ fi ohun èlò orin yìn àti dùrù, ohun èlò orin ni. Ẹ fi ìlù yìn, ohun èlò orin ni. Ẹ fi ohun ọ̀nà orin olókùn àti fèrè yìn, ohun èlò orin ni. Ẹ yìn lára ara olóhùn òkè, ohun èlò orin ni. Ẹ yìn lára ara olóhùn góró, ohun èlò orin ni. Ó ní ọ̀nà àkọ́kọ́ tá a fi gbọ́dọ̀ máa yin Ọlọ́run ni ká fi ohun èlò orin yìn. Ọ̀nà kejì tó ní ó tọ́ ká yin Ọlọ́run ó ní pé nínú abala kejì ẹsẹ̀ ìkẹrin yẹn, ó ní ká fi ijó yìn. Ká sọ̀dí wùkẹ̀ níwájú rẹ̀. Ká má máa yin Ọlọ́run ká dúró bí ọ̀pá àbọn. Ká má máa yin Ọlọ́run ká dúró bí òpó iná. Ìyẹn mú mi rántí bí ọba Dáfídì ṣe yin Ọlọ́run nígbà tá à ń gbé àpótí ẹ̀rí Olúwa wọnú Jerúsálẹ́mù lọ nínú pẹpẹ tó kó fún un, tó mì, tó yọ̀, tó na agbádá rẹ̀ sọ́tún, tó na sósì. Dé ìkóríta tọ́kan náà àwọn ìyàwó rẹ̀ fi sọ wípé ó tàbùkù ara rẹ̀, ṣùgbọ́n tí ń sọ fún un pé níwájú Olódùmarè n ò tàbùkù ara mi, mo yin ẹni tó dá mi ni. Onísáàmù ní ọ̀nà tó tọ́ láti yin Ọlọ́run ó ní ká fi ijó wa yìn, ká fohun èlò orin yìn. Ìbéèrè tó gbẹ̀yìn tó ní sáàmù béèrè tí onísáàmù dáhùn nínú sáàmù yìí, òun wá ní pé àwọn wo wá ni ó tọ́ láti yin Olúwa? Àwọn wo ló tọ́ sí láti yin Olúwa? Àwọn wo ló tọ́ sí láti gbólúwa ga? Ẹsẹ̀ ìkẹfà sáàmù yẹn ló sì dáhùn béèrè mu. Ìdáhùn tó sì fún un náà, ìdáhùn méjì náà ni bí gbogbo àwọn yòókù ti jẹ́ ìdáhùn méjì. Ìdáhùn méjì ló fún un náà. Jẹ́ kí ohun gbogbo tí ó ní ẹ̀mí kó yin Olúwa. Jẹ́ kí ohun gbogbo tó ní ẹ̀mí kó yin Olúwa. Ìyẹn ni pé jẹ́ kí ohun gbogbo tí mí léèyàn kó yin Olúwa. Jẹ́ kí ohun gbogbo tí mí tí kìí ṣe èèyàn, tó ẹ mọ́ di oko, kí wọ́n yin Olúwa. Tó ẹ mọ́ màálù, tó ẹ mọ́ ẹranko ìgbẹ́, kí wọ́n yin Olúwa. Ohun gbogbo tí mí, kí wọ́n yin Olúwa. Ohun gbogbo tó ní ẹ̀mí ni ó yẹ kó yin Olúwa. Ìbáà ṣe èèyàn, ìbáà ṣe ẹranko, ìbáà ṣe igi igbó, ìbáà ṣe ẹja inú omi. Torí náà tí a bá wo gbogbo sáàmù yìí, ìkẹrìndínláàádóje àti àádóje gangan fúnra ara rẹ̀, a rí i pé orin ìpè láti yin Ọlọ́run ni. Nígbà tí ìkẹrìndínláàádóje ń pe ẹnìkan kọ̀ọ̀kan wa pé gẹ́gẹ́ bí aládàáni ká máa yin Ọlọ́run, orin àádóje yìí ń pè wá pé lálájọpọ̀ kájọ pàdé pọ̀ ká yin Ọlọ́run. Torí pé òun nìkan òun nìyìn wa tọ́ sí. Òun nìkan nìsìn wa tọ́ sí. Ìdí sì nìyí tá a tún fi parí ẹ̀kọ́ yìí pẹ̀lú orin ìyìn mìíràn nínú ìwé orin wa. Ṣùgbọ́n ká tó kọrin ìyìn, ẹ jẹ́ kí n ṣàtẹnumọ́ kókó bíi méjì mẹ́ta fún wa láti kíyèsí àti láti dìmú nínú ẹ̀kọ́ yìí. Àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́, ẹ̀bẹ̀ sí ni mo fẹ́ bẹ̀ yín, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. Ẹ jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa ká kọ́ láti máa yin Ọlọ́run lójoojúmọ́, láti máa dá yin Ọlọ́run nínú kọ̀rọ̀ yàrá wa, nínú pálọ̀ wa, nínú ibùjókòó wa,
láti kọ́ láti tún máa darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wa nínú ilé mímọ́ láti yin Olúwa. Ojúṣe wa gẹ́gẹ́ bí ènìyàn, gẹ́gẹ́ bí ẹni tó léèémí, ni láti yin ẹni tó fún wa léèémí. Tó bá mú èémí kúrò lónìí, adòkúnù ìdè ni ó jẹ wá. Ọlọ́run yìí nìkan ló sì jẹ wá ní ìsìn àti ìyìn. Ẹ jẹ́ ká kọ́ láti máa yin Ọlọ́run nígbà gbogbo. Ìyún ni pé ẹ jẹ́ ká kọ́ láti mọ rírì àti ṣíṣe àjọyọ̀ títóbi Olúwa àti iṣẹ́ ọwọ́ rẹ̀ nínú ayé wa, nínú ìdílé wa, nínú iṣẹ́ wa, láyìíká wa, lórílẹ̀-èdè wa àti ní gbogbo ayé. Lọ́nà kejì, ẹ jẹ́ kí a fìgbẹ́kẹ̀lé wa sínú Ọlọ́run nìkan ṣoṣo. Ẹ má jẹ́ á yìn èèyàn, ẹ jẹ́ á yìn Ọlọ́run. Orin yìí kọ́ wa pé má gbẹ́kẹ̀ rẹ láwọn ọmọ aládé, ìgbẹ́kẹ̀lé èèyàn asán ni. Má gbẹ́kẹ̀ rẹ léèyàn tó wà lónìí tí ó di lọ́la tí ò ní sí mọ́. Gbogbo ènìyàn pátá ló jẹ́ wípé ó níbi típa wa mọ, ipá wa ènìyàn, ipá èèyàn á máa pín, ṣùgbọ́n Ọlọ́run nípa rẹ̀ kì í pín. Èèyàn á máa kú, ṣùgbọ́n Ọlọ́run kì í kú. Èrò ènìyàn á máa pín, ṣùgbọ́n èrò Ọlọ́run ò lè pín. Ìdí nìyí tó fi jẹ́ pé ìwọ ará mi nínú Olúwa tó ń gbọ́ mi nínú ẹ̀kọ́ yìí, má fi gbẹ́kẹ̀lé rẹ sínú èèyàn. Ìgbẹ́kẹ̀lé èèyàn asán ni ará. Má gbẹ́kẹ̀lé èèyàn kó má bàa pòfo. Gbẹ́kẹ̀ rẹ lé Ọlọ́run kí o sì fi ìyìn fún un nígbà gbogbo. Lọ́nà kẹta nínú ẹ̀kọ́ yìí fìdí rẹ̀ múlẹ̀, ó sì kọ́ wa pé kí a gbìyànjú ká náwó ká nára láti ra àwọn ohun èlò orin láti máa yin Ọlọ́run nínú ilé wa. Kì í ṣe ní ìjọ nìkan. Nínú ilé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ó yẹ ká ní ohun èlò orin. Kódà bí í ṣe ṣẹ̀kẹ̀rẹ̀, bí í ṣe ago, bí í ṣe dùrù, bí í ṣe ìlù tá a máa lù láti yin Olúwa nínú ilé wa. Ẹ jẹ́ á náwó wa láti ra ohun èlò orin tá a máa lò bí wọn bá agbára wa bá ṣe mọ nínú ilé wa. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ nínú àjọṣepọ̀ wa nínú ìjọ Ọlọ́run kọ̀ọ̀kan. Ẹ má gbàgbé wípé ẹ̀kọ́ yìí pè wá níjà wípé ká yin Olúwa pẹ̀lú ohun èlò orin àti ijó wa pẹ̀lú. Kì í ṣe nínú ilé ìjọsìn nìkan la ti nílò ohun èlò orin. Nínú ilé wa kọ̀ọ̀kan náà a nílò ohun èlò orin láti yin Ọlọ́run. Ẹ jẹ́ á kọ́ láti rà á. Ẹ jẹ́ á náwó fún un. Ọlọ́run tá à ń sì yìn yóò máa bùkún fún wa. Lọ́nà kẹrin, ẹ jẹ́ á kọ́ láti máa yin Ọlọ́run nígbà gbogbo láì ní fi ṣe ìlàkọjá wa. Ẹ jẹ́ á kọ́ láti máa yin Ọlọ́run nígbà gbogbo láì ní fi ṣe ìlàkọjá wa. Ìwé mímọ́ jẹ́ ó yé wa pé Ọlọ́run máa ń gbé nínú ìyìn àwọn ènìyàn rẹ̀. Láì ní fi ṣe ìlàkọjá Pọ́ọ̀lù àti Sílà nínú túbú. Ẹ má gbàgbé, wọ́n yin Ọlọ́run, gbogbo ilẹ̀kùn ilé túbú sì ṣí sílẹ̀. Bí ẹ ṣe gbàdáǹdè nù. Láì ní fi ṣe ìlàkọjá Jóòbù, ó sì yin Ọlọ́run. Ìyàwó rẹ̀ tiẹ̀ sọ fún un pé kó ṣe Ọlọ́run kó kú, ṣùgbọ́n ní rárá, èèyàn ò lè gbáre kó má gbà bí ọjọ́ kan. Gbogbo ìkólọ rẹ̀ la dá padà fún un ní méjì méjì. Torí náà ẹ̀yin ará mi, láì ní fi ṣe tá ńlá kọjá lórílẹ̀-èdè wa, nílẹ̀ wa, nínú ilé wa, lẹ́nu iṣẹ́ wa, lẹ́nu ẹ̀kọ́ wa, ẹ jẹ́ á kọ́ láti máa yin Ọlọ́run. Ohun tí àdúrà ò lè ṣe, ìyìn lè ṣe é. Ní ìparí nínú ẹ̀kọ́ wa lọ́sẹ̀ yìí, kò wá tán síbẹ̀ pé ká máa dá yin Ọlọ́run nínú kọ̀rọ̀ yàrá wa nìkan. Ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká darapọ̀ mọ́ àwọn ẹlẹgbẹ́ wa nínú Kristi, ká jọ yin Olúwa nínú tẹ́ḿpìlì mímọ́ rẹ̀, nínú ilé ìjọsìn wa. Bẹ́ẹ̀ bá sì gbàgbé lọ́sẹ̀ tó kọjá lọ náà, ẹ̀kọ́ tá a kọ́ nínú ìwé Hébérù fi kọ́ wa wípé ká má ṣe kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ báwọn míì tí máa ṣe. Orin 150 ó jẹ́ orin tí ń pè wá sí àjọyìn Ọlọ́run pọ̀. Orin 150 ó jẹ́ èyí tí ń pe ẹnì kọ̀ọ̀kan sí sísin Ọlọ́run fúnra ara rẹ̀. Méjèèjì gbọ́dọ̀ máa lọ papọ̀ ni. Bá a ṣe ń dá Ọlọ́run yìn nínú kọ̀rọ̀ yàrá wa náà la gbọ́dọ̀ tún máa darapọ̀ máwọn akẹgbẹ́ wa nínú ìgbàgbọ́ láti yin Ọlọ́run papọ̀ nínú ibi mímọ́.
ṣùgbọ́n nígbà tó bá délé ìjọsìn mọ́kàn jókòó kọ́ ọmọ wo àwọn tí ń yin Ọlọ́run, mọ́kàn dúró bí òpó náà àbí bí ọ̀pá àbọn, sọ̀díwùkẹ̀ níwájú Olúwa, yìn nítorí títóbi agbára ńlá rẹ̀, yìn nítorí tó jẹ́ fún ọ nínú ayé rẹ̀, yìn nítorí iṣẹ́ ìgbàlà rẹ tó ṣe láṣepé, yìn nítorí pé òun lẹlẹ́dàá rẹ tó dá gbogbo wa. Ìdí nìyí tí mo tó fi ń pè wá nísinsìnyí bí a ṣe ń parí ẹ̀kọ́ yìí pé ká tó jọ yin Ọlọ́run kó tó di wípé a mú ẹ̀kọ́ yìí wá sí ìdánudúró. Mo sì fẹ́ kájọ kọ orin yẹn tá a bá mọ̀, yin Olúwa ọ̀run wólẹ̀. Yin Olúwa ọ̀run wólẹ̀, yìn ẹ̀yin mímọ́ lókè, kóòrùn àtòṣùpá kó yọ, káwọn ràwọ̀ fìyìn fún, káwọn ràwọ̀ fìyìn fún. Yìn Olúwa ó ti sọ̀rọ̀, àwọn ayé gbóhùn rẹ̀, wọ́n fún wọn ò fi òfin lélẹ̀, ta kò lè bàjẹ́ títí, ta kò lè bàjẹ́ títí. Yìn nítorí tí ó lọ́lá, ìlérí rẹ̀ kò lè yẹ̀, ó ti mú àwa èèyàn rẹ̀ borí ikú ohun ẹ̀ṣẹ̀, borí ikú ohun ẹ̀ṣẹ̀. Yìn Ọlọ́run ìgbàlà wa, ogun ọ̀run sọ̀pá rẹ̀, ọ̀run ayé gbogbo ẹ̀dá, yìn kẹ́gbórúkọ rẹ̀ ga, yìn kẹ́gbórúkọ rẹ̀ ga. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó mú mi nù, ẹ jẹ́ ká yin Olúwa, ká gbé orúkọ rẹ̀ ga. Gbogbo ẹ̀kọ́ wa ọ̀sẹ̀ yìí ń tó dá lé lórí nu pé ká yin Ọlọ́run, ká dá yìn. Orin 450, ká yin Ọlọ́run, ká péjọpọ̀ yìn. Orin 150 fúnra rẹ̀. Bí ẹ̀kọ́ yìí bá jẹ́ ìbùkún fún yín, ẹ pín pẹ̀lú àwọn ará nínú Kristi, ẹ pín pẹ̀lú àwọn ènìyàn nínú ìjọ Ọlọ́run, ẹ pín pẹ̀lú àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi nínú ìjọ yín àti níbi gbogbo. Tí ẹ bá sì ní béèrè tàbí ohunkóhun tẹ́ ẹ fẹ́ béèrè tàbí ẹ fẹ́ ká máa fi àtẹ̀jíṣẹ́ yìí ránṣẹ́ sí yín lórí WhatsApp yín, ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ sí WhatsApp nọ́mbà yìí, èyí tí màá pè fún wa, +234 81 11 32 99 55, +234 81 11 29 32 99 55. Lẹ́ẹ̀kan sí, +234 81 11 32 99 55. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá ó tún máa pàdé, mo fà yín lé àwọn olùkọ́ wa lọ́wọ́ nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa gbogbo. Àdúrà mi ni pé ńgbà tá ń kẹ́kọ̀ọ́ yìí lọ́jọ́ Olúwa tí ń bọ̀ ní ọjọ́ 10 oṣù kọkànlá, Olúwa ó tún ṣí wa yíyè sí láti mọ ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀, yóò sì ràn wá lọ́wọ́ láti lè jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Bye for now.